Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa Alẹ́ Data, ibi tí a ti mọ̀ ṣàlàyé ẹ̀kọ́ Aru ní èdè abínibí wa Yorùbá. Fún àwa tí a darapọ̀ mọ́ wa ní alẹ́ tèní, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Lágbára Ọlọ́run bá a máa mú ní kánmọ́kánmọ́ níbi tí a bá ètò náà dé. Gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ eléyìí tí mo gbé jáde fún níbi wákàtí díẹ̀ síwájú ẹ̀kọ́, ẹ rí pé a ṣàlàyé pé a máa tún fi àwọn data wa ṣiṣẹ́ lálẹ́ tòní. Mo ní màá máa lo àwọn loyalty data. Tẹ́ bá gbàgbé, àwa tá bá tẹ̀lé wa ká lọ ní ẹ̀kọ́ eléyìí tó lọ, a ṣe pẹ̀lú phobia data. A ṣàlàyé bá ṣe gba àwọn ẹ̀gbà yẹn tí a mọ̀ sí data, bó la ṣe rí àwọn dependent variable wa, àwọn variable tá fi túkọ̀ wò àti àwọn variable tá fi wọ̀n, àwọn dependent variable wa àti àwọn manipulations yẹn. Bá ṣe lè mọ manipulate wọn ní Aru, àyẹ̀wò bákan náà. Bá dẹ̀ ṣe lè mọ gbé àwòrán tó yanrantí jáde, àyẹ̀wò bákan náà. Lágbára Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú loyalty data lálẹ́ yìí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, mo ní àwọn ọ̀rọ̀ tìsíwájú bíi ọ̀kan àbí méjì. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọn náà ni pé tẹ́ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn láàbù eléyìí tó máa ń gbé fún wa, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ṣe àwọn iṣẹ́ yẹn mọ́. Mo wò pé ká gbé gba ọ̀nà bòmíì. Pàápàá jùlọ àwọn tó wọ́n bá nífẹ̀ẹ́ sí láti bá wọn ní wọ́n fẹ́ ṣe àwọn iṣẹ́ ìwádìí kan àbí ìmọ̀ ìjìnlẹ̀ kan tó dẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ bùkátà experimental methods, àbí tí wọ́n mọ̀ bùkátà Aru. Àwọn wò pé báyìí tá bá ti parí bá ṣe lè analyze irú data ilé tí mo fẹ́ ṣàlàyé láìlẹ́ yìí. Pẹ̀lú Aru, àwọn loyalty data yẹn. Àwọn iṣẹ́ eléyìí tí ó mọ̀ kàn lẹ́yìn rẹ̀, wọn náà ni pé àwọn tó yẹ pé tó bá wù wá láti jẹ́ pé a máa darapọ̀ mọ́ wa, pàápàá jùlọ tó wáyé pé a ní lọ́kàn pa fẹ́ mọ́ lo Aru fún àwọn iṣẹ́ wa. A sì àwọn gúrùpù mìíràn fún wa ní WhatsApp tí ó yàtọ̀ sí àwọn gúrùpù gbogbogbò yẹn. Tí ó fi lè rọ̀ wá lọ́rọ̀ láti jẹ́ pé àwọn iṣẹ́ tá a bá ń fún wa yẹn á lè mọ̀ ṣe, á mọ̀ dá padà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ rí pé àǹfààní eléyìí tó lè wà àbí ká lè rí àǹfààní eléyìí tó yanrantí dáadáa nínú ẹ̀kọ́ yìí. Wọ́n náà ni pé tá a ti ń kọ́ yẹn ká náà mọ̀ fi ṣiṣẹ́. Kò tó kó kàn jẹ́ pé a kàn gbọ́ dànù lásán. Tó dápọ̀ náà ni ká mọ̀ fi ṣiṣẹ́. Lágbára Ọlọ́run bá a máa tẹ̀síwájú báyìí lálẹ́. A máa lo loyalty project. Project yìí ó jẹ́ kan nínú àwọn iṣẹ́ eléyìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nínú àtẹ̀jíṣẹ́ yẹn, bí àwọn experiment méje wọn náà láti ṣe lórí rẹ̀, bí àwọn experiment méje láti ṣe lórí rẹ̀ tá a dẹ̀ ti gba àwọn data yẹn. A ti analyze àwọn data yẹn náà. Ẹ̀dẹ̀ mọ̀ pé ká tó analyze àwọn data, a mọ̀ clean wọn. Gba àwọn packages eléyìí tá a ti ṣàlàyé sẹ́yìn, wọn náà lọ ṣe kí ni wọn náà la lò nínú fún àwọn data yẹn. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ sí ní mọ analyze ẹ̀, ó dá púpọ̀ ká mọ ìdí tá a fi ṣe iṣẹ́ ìwádìí yẹn. Àti ìdí tó fi jẹ́ pé a fi lọ gba ẹ̀gbà yẹn. Náà ni mo fẹ́ mọ ṣàlàyé báyìí. Ẹ rí i pé mo ṣàlàyé pé perception of loyalty and influence on the spread of true but uncomfortable information. Gbogbo ara mọ̀ túmọ̀ loyalty. Tí wọ́n bá ní ẹnìkan wà loyal, a lè ṣàlàyé bóyá ó jẹ́ olótìtọ́ sí wa
ẹ̀tìkẹ́ pé ẹnìyẹn lọ́yà sí mi lọ́lọ́ tí ó gbà yé wa yé kéèké òun náà ni pé ẹgbẹ́ àwọn tó mọ́ ń tẹ̀lé àwọn olóṣèlú tí wọ́n kún àwọn orí ẹ̀rọ ayélujára wa ẹgbẹ́ wọn sọ pé èmi wà lóyà sí olóṣèlú báyìí rí pé ìmọ̀ wà lóyà sí olóṣèlú kan lọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń jẹ́ kí wọ́n díjú bóyá sí àwọn àṣìṣe wọn ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n kọ́ yẹ kí wọ́n mọ rí àwọn dáadáa tí wọ́n bá ń ṣe lásán téèyàn bá ń rí dáadáa tẹ́nìkan ṣe tó dẹ̀ ń díjú sí àwọn àṣìṣe ìmíràn tó yẹ pé nìyẹn tó ń ṣe yẹn o tàbí tẹ́nìkan tó ń rí àwọn àṣìṣe tí àwọn bóyá bí ọ̀tá ẹni tí wọ́n ṣe ẹni tí wọ́n lóyà sí yẹn tó bá yẹ pé wọ́n lè rí àṣìṣe tiwọn tí wọn ò dẹ̀ rí dáadáa tí wọ́n ń ṣe ẹ̀tìgẹ́tẹ̀ báwọn so eléyìí la máa ń pè ní ègbè tí a mọ̀ sí bias ó mi pé wọ́n bias sí àwọn ènìyàn ẹ̀tìgẹ́tẹ̀ a ní bias lóríṣiríṣi so ní àwọn cognitive bias ta ni wọ́n fẹ́ tó bí ẹgbẹ̀rún wọ́n lé lẹ́gbẹ̀rún gan bẹ̀tẹ̀lẹ́ tó gbajúmọ̀ jù bẹ́ẹ̀ náà la ń pè ní kíni o confirmation bias tá ń pè ní mindset bias òun náà ni pé confirmation bias ni pé ìmọ̀ rí àbí ìmọ̀ wá bóyá kíni o bóyá bí nǹkan kan tàbí àwọn ìròyìn kan tàbí nǹkan kan tó háyẹ pé yóò mọ̀ ṣe kíni o yóò mọ̀ ṣèbámu sí àdéhọ́kàn èèyàn tẹ́lẹ̀ so tó dẹ̀ jẹ́ pé yóò mọ̀ ṣe kíni o yóò mọ̀ tako bóyá àdéhọ́kàn àwọn tó jẹ́ àwọn ọ̀tẹ̀ èèyàn kápẹ́ mi jẹ́ bí ọmọ ẹgbẹ́ PDP ní ìsìn ẹ̀yin dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ APC ẹ rí i pé tó bá jẹ́ pé mò ń lọ rí gbogbo tí ẹgbẹ́ tèmi bá ṣe tàbí mò ń rí pé òun ló dáa jù tí mo wá rí ìtẹ́gbẹ́ kejì ṣe kódà bó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe yẹn dáa tí mò ń rí ní àìdá tàbí àṣejù ẹ̀tì ẹ̀wà mo ti ń ṣègbè fẹ́gbẹ́ tèmi yẹn la ń pè ní mindset bias àbí confirmation bias so ẹ rí i pé àwọn tó bá wà lóyà yẹn o ẹ̀tìgẹ́tì ẹ̀ bá wọn so lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n wo irú àwọn ìwà tí a mọ̀ sí ègbè yìí ó náà ni pé perception of loyalty pé ojú ò láyẹn tí ẹ fi mọ́ ń wo ìmọ̀jọ́ lótìtọ́ sáwọn èèyàn ẹ̀tìgẹ́tì àbí ká pé optimism so tí máa ìmọ̀ jẹ́ pé tàbá ní optimistic tẹ́nìkan máa wà optimistic kéèyàn mọ̀ ṣe kíni o kéèyàn mọ̀ gbèrò pé nǹkan dáadáa bẹ́ẹ̀ òun ni ó ṣẹlẹ̀ so tí máa so pessimist ẹ̀rọ pé tí wọ́n bá lẹ́yìn kan wà pessimistic pé kọ́mọ tì pẹ́pẹ́ so tí so optimism yẹn àti perception of loyalty so ojú ò làwọn yẹn fi mọ́ ń wò pé okay now ẹni tó bá ń ṣe kíni o tó bá ń gbèrò tàbí ó nírè kan pé nǹkan dáadọ́ ò ṣẹlẹ̀ so bó o ní ṣé yóò mọ jẹ́ kíni ojú ò làwọn yẹn fi wo ẹni tó bá nírú ìwà yẹn àti ìmọ̀ jẹ́ olótìtọ́ òun la fẹ́ mọ ṣàlàyé ẹ mọ̀ bínú ẹ mọ̀ gbálà yẹ tá a bá dé iwájú so ẹ rí pé kò sí tàbí ṣùgbọ́n tá a bá wà níjọ bóyá ilé ìjọsìn wa ni o tàbí ilé ẹgbẹ́ ni o àbí gbogbo ọjọ́ tá a máa ṣe kódà nínú ilé ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fọ́ọ̀mù tí a ń pè ní belief yàrá pé bí ìgbàgbọ́ so ti bóyá nílé ẹgbẹ́ ni àbí ibi tá a bá wà pé kí náà nǹkan kan báyìí ló kó wa jọ papọ̀ so ẹ rí pé a máa ń sọ̀rọ̀ lórí rẹ̀ tó dẹ̀ yẹ pé a máa ṣe kí ni a máa ṣe lórí ẹ̀ àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ kan báyìí ó gbé in tó kó àwa jọ papọ̀ ni o àwọn tó bá jẹ́ ọmọ ìlú kan ẹ rí pé a máa ṣe ẹgbẹ́ ọmọ ìlú so nínú ẹgbẹ́ ọmọ ìlú tá a máa ṣe yẹn o a máa ṣe kí ni o a máa ń gba àwọn nǹkan lọ́kàn jẹ̀kan gbọ́ ẹ rí pé nínú àwọn ìgbàgbọ́ táwọn àmúwá yìí o àwọn ìgbàgbọ́ mi wà tó yẹ pé irọ́ lásán ni àbí tó yẹ pé a máa ṣe kí ni a máa ń sọ̀rọ̀ ní àwọn ilé ẹgbẹ́ wa ẹ rí pé kálukú ẹ̀yin náà dá sí kí lẹ rí sí irú ọ̀rọ̀ yìí ẹ rí pé tí gbogbo wa tí kò wá bá ń sọ̀rọ̀ yẹn kó tó di pé a padà wá sí ibì kan pé eléyìí la mú ẹ rí pé kí náà bọ̀dá kíníkílẹ̀ yìí náà rí sí àti kíníkílẹ̀ yìí náà rí sí tó bá jẹ́ pé ó kó wa tá bá padà sọ̀rọ̀ tán yẹn ẹ rí pé a padà bọ́ sí àbí a padà fẹnu kò lórí nǹkan kan ẹ̀yin tá bá fẹnu kò yẹn òun náà ní pé báyà lè gbé ní báyà bíi belief àbí nǹkan kan tá bá fẹ́ ṣe pé okay now ẹ ṣe ká ra nǹkan fún ọba tó ṣẹ̀ jẹ lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí àpèjúwe okay pé ẹ jẹ́ ara fún ọ ẹ mọ̀ jẹ́ ara fún ọ so tó ń kálukú wá mú àwọn nítorí wá wọn so tí yé bá wọn tá wá kó wọn papọ̀ tá padà fẹnu kò lórí nǹkan kan
so tí ẹ rí pé a máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n láti ṣe báyìí ó láwọn kan tó jẹ́ pé yóò mọ jẹ́ kí àwọn tá a fẹnukò sí yóò jẹ́ pé kí ni o tí ó mọ sọ di ìfẹnukò tó dáa ẹ̀tìgẹ́dẹ̀ báwọn báyá kí ni àwọn ìfẹnukò wa báyá ń gbà ta ti sọ pé òkè náà kílẹ̀ yẹn rí sí kílẹ̀ yẹn rí sí kílẹ̀ yẹn rí sí in tó lè jẹ́ kí ìfẹnukò yẹn kọ́ mọ yọrí sí nǹkan tó dáa tó yẹ pé àwọn kan ní fi mọ́ sọ pé ebí mi sọ fún yín ibẹ̀ tó bá jẹ́ pé níta fẹ́ ṣe náà ni ẹ mọ́ ṣe lọ èmi ò lọ́wọ́ ṣe léyìí o tó yẹ pé tá bá padà sọ̀rọ̀ kan tán táwọn èèyàn mọ̀ sọ mí lẹ́yìn tí ò fi ní fà òun náà ní gbé ẹ̀rí pé ká mọ fún àwọn èèyàn láyè pé kí wọ́n sọ̀rọ̀ òkè pé kílẹ̀ yẹn rí sí léyìí kílẹ̀ lérò pé yóò ṣẹlẹ̀ tá bá ṣe léyìí tàbí tá lè pé nígbà bíi debating ara tó lè ṣẹlẹ̀ nìyẹn so òun náà ní pé kẹ́ fáwọn èèyàn ní kíni o freedom of speech kí wọ́n sọ ìtọ́ba wa wọ́n sọ èrò ọkàn wọn tó ti bá kí wọ́n sọ ìtú wọn rí sí nǹkan kan tí ò ní jẹ́ pé wọ́n wà penalized lórí ìtú wọn ṣe kíni o ìtú wọn sọ yẹn nínú ọ̀nà tá a bá wá rí ká lò yẹn bóyá ká rí open communication ni o freedom of speech ni o dialogue ni o ká máa ìmọ̀ mú àìrí wá látọ̀dọ̀ ara gbọ́yà ẹja tún eléyìí wé ókè tá bá ra nǹkan fún ọba tá gbé ọkọ̀ ẹgbẹ́ wa sí yóò mọ̀ ṣe kíni o yóò jẹ́ káwọn yẹn mọ̀ ń pa ẹgbẹ́ wa ẹ rí i pé à ń jíròrò láàrin ara wa àwọn jíròrò yìí ẹ rí i pé tí sábà máa ń padà jẹ́ àwọn èsì ìparí rẹ̀ ọ náà ni pé kíni o kó jẹ́ pé àwọn tá à ń wá yẹn o so tí bá wọn so àbí àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé àbí àwọn ta fẹ́ fẹnu kò lórí yẹn o kó mọ jẹ́ pé tí ó mọ̀ ṣèso rẹ̀ ni so tí bá wọn kí wá ṣe tá a bá ń sọ̀rọ̀ nílé ẹgbẹ́ nìkan ni eléyìí já ló túmọ̀ sí kódà bí a ta bá fẹ́ mọ in tí ó ṣẹlẹ̀ lọ́la náà bẹ́ẹ̀ bí prediction pé kí ni àfojúsùn kankan pé bó ni nílé iṣẹ́ wa yìí ṣé ta bá ṣe ọṣẹ yìí jáde ṣé á tà àbí ta bá ṣe ẹ̀rọ yìí jáde sáwọn èèyàn ó rà so tí wà so tó bá ti jẹ́ pé a bá ń ṣe báyẹn náà so pẹ̀lú bá ṣe wà nínú ẹgbẹ́ tá a mú àwọn ìrírí ọlọ́kọ̀jọ̀ kankan àbáwọn èrò ọlọ́kọ̀jọ̀ kan yẹn so tí bá ó rọrùn náà ó sì ṣiṣẹ́ fún ká máa ṣe kíni o ká máa predict tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú náà so tí bá kò túmọ̀ sí pé tí mo gbà lérò pé pẹ̀lú predicting tí ó pé àfojúsùn pé ọjọ́ iwájú àgbà irú nǹkan báyìí ló súnmọ́ kó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn eléyìí ẹ̀rí pé àwọn olóyìnbó náà máa ń sọ pé iwu fails to plan plans to fail ẹ ti gẹ́gẹ́ báwọn ẹni tí ò bá tiẹ̀ ṣe kíni tí kò gbáradì fún nǹkan kan ó ti báwọn so nínú tí ó mọ̀ mú kéèyàn mọ̀ gbáradì dáadáa náà ni pé kéèyàn mọ̀ predict bẹ́ẹ̀ ní ṣe ẹ wo àwọn players wa wọ́n fẹ́ bá àwọn Rwanda gbá àwọn Super Eagles wọ́n fẹ́ bá àwọn Rwanda gbá okay now pẹ̀lú Osimhen ó mọ̀ play ní ọ̀sẹ̀ tó lọ ó mọ̀ ní injury báyìí ẹ̀tìkẹ́ ẹgbẹ́ ogbón tá à ń ṣe pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ó yẹ kí wọ́n lù wá so ní tá à ń ṣe òun náà ní kíni o òun náà ní prediction so tí bá òun náà ní pé tó bá jẹ́ pé ní tá a bá ń forecast yẹn tó bá jẹ́ pé ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ajá sí pé n tí ó mọ jẹ́ èsì ń tà ń forecast lórí yẹn náà òun náà mọ̀ dá ẹ̀tìkẹ́ bá bẹ̀gẹ́ mo ṣàlàyé ní ẹ̀ẹ̀kan gbogbo àwọn ìgbè táwọn yẹn máa ń ṣe tí a mọ̀ sí àwọn biases yẹn ó lè mọ tọwọ́ bọ bóyá bí accuracy àwọn kankan láàrẹ̀ náà ni bí group think so bí group think ní táwọn pè ní group think náà ni pé bóyá ká ní kí gbogbo àwọn èèyàn mọ sọ̀rọ̀ kẹ́nìkan tí wàá sọ̀rọ̀ tán kẹ́nìkan so tẹ́nìkan bá ti sọ nǹkan ni pé bó ṣe rí náà ní ẹja rẹ ẹ̀tìkẹ́tì ẹ̀ bá wọn so hiding náà ni pé bóyá wọ́n rí pé ok ta ló sọ̀rọ̀ wọn ṣe Lugaf ló sọ̀rọ̀ ọ̀dà èmi náà tẹ̀lé tó ti bá wọn mindset bias ègbè mo pé irú ègbè yẹn ni pé kí ni o kó jẹ́ pé ẹ̀rí tèmi ó mọ wá yóò mọ tọ́ka sí àbí yóò mọ ṣe kí ni o yóò mọ kún lọ́wọ́ àwọn tèmi ti dì sọ́kàn tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ̀rí tí mo dẹ̀ ṣe wá yẹn yóò mọ tako táwọn ọ̀tá mi so ti bá wọn a ní conformity effect àti báwọn báwọn so gbọ́n àwọn eléyìí ó lè mọ ṣe kí ni o ó lè mọ tako àwọn kíni o àwọn accuracy tó yẹ pé àwọn ẹ nípa àwọn forecast wa kò sí tàbí ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ó ti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé àwọn èèyàn máa ń ṣe kíni o àwọn èèyàn wọ́n máa ń
ó mọ wọn yóò wù wọn láti jẹ́ pé kí ni o láti gbọ́ àbí láti tẹ̀lé in tí àwọn akẹgbẹ́ wọn ń sọ ẹ̀tìgẹ́ ẹ̀ báwọn. So báyà nísìn àwọn ọmọ ẹgbẹ́ PDP wọ́n fẹ́ yóò mọ̀ wù wọn láti jẹ́ pé ó tó wáyé pé PDP náà ló sọ̀rọ̀ wọ́n fẹ́ yóò wù wọn láti gbọ́. So tí báwọn so wọ́n dẹ̀ mọ́ ń fẹ́ láti ṣe kí ni o láti ṣe alátakò fún àwọn tó bá sọ̀rọ̀ míì tí èsì àwọn ọmọ ẹgbẹ́ wọn mo bí agbára èèyàn yékéyéké báyìí. So tí báwọn so dẹ́ nínú àwọn tó tún ti ṣẹlẹ̀ ní àwọn iṣẹ́ ìwádìí wọn náà ni pé kí ni o tẹ́yìn bá wà ní over optimism ṣe pé mo sọ pé over optimism náà ni pé kí ni o kíyàn mọ ṣe kíyàn mọ gbèrò pé dáadáa ni tí ó ṣẹlẹ̀ pé but over optimism náà òun náà lè túmọ̀ sí inaccuracies àti ráwọn players wa nísìn àdèmọ̀pẹ́ ẹni tó jẹ́ pé striker jù yẹn ó ti ní injury ká tún máa rò lọ́kàn wa gbé kò sí wàhálà dídùn lọ́sàn ó so àwọn aláwìn ẹ̀ẹ́dì pé tọ́ ẹ pé a bá ní over optimism báyìí a lè padà ṣe kí ni o a lè padà fìdí rẹmi o nínú géèmù yẹn. So tí bá ajá sí pé ta bá sọ gbogbo ẹ̀ papọ̀ sí a ti mọ̀ pé ó dá ń tòótọ́ ká mọ̀ gbèrò eléyìí tó dáa torí ẹni téèyàn bá ń gbèrò tó dáa ajá sí pé yóò mọ ní àwọn èsì tó dáa bákan náà mo bó ti yé bá ta bá pa gbogbo ẹ̀ papọ̀ báyìí a rí i pé àwọn èèyàn mọ́ nífẹ̀ẹ́ sí àwọn tó bá wà optimist. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ká pé ní ìsìn báyìí ẹ̀yin jẹ́ ọ̀gá iléeṣẹ́ ẹ̀tìgẹ́tẹ̀ ẹ wá bí gbogbo wa pátápátá pé ẹ dákun kí lẹ rí sí ṣúgà tá à ń ṣe nílé iṣẹ́ wa yìí ṣe lérò pé àwọn èèyàn ó rà dáadáa ṣe rí pé àwọn èèyàn ó jẹ kí gbogbo àwọn èèyàn wá ní kódà ṣúgà yìí yóò dáa púpọ̀ yóò ta lọ́pọ̀lọpọ̀. So ti yé bá a rí owó tó pọ̀ ń bẹ tọ́wá dórí ìtọ́dọ̀ tèmi tí wọ́n ní ṣúgà wo àwọn èèyàn ní rà á sọ ti lérí rẹ ni. Ẹ dákun ṣé ẹ nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ wọn ẹ pé àdámọ́ ni pé kí ni o ẹ ní nífẹ̀ẹ́ sí tí mo sọ ohun mo bó ti yẹ báwọn sọ ẹ ní nífẹ̀ẹ́ sí tí mo sọ ohun náà ni pé láti pé àwọn èèyàn mọ́ láìka àwọn tẹ́gbọ́n wọn ṣe kí ni o wọ́n mọ ní bóyá kí ni o wọ́n mọ wà lẹ́yìn tí wọ́n mọ gbèrò pé nǹkan dáadáa ni ó ṣẹlẹ̀. So ti so ajá sí pé ọ̀rọ̀ ta sọ a lè tún gbọ́ yé pé kí ni àwọn èèyàn mọ kórìíra àwọn tí bá máa ń tì pẹ́pẹ́ wàlá àlè tà sẹ́tí bá àwọn èèyàn náà sì wọ́n ṣe kí ni o wọ́n mọ kórìíra wọn. So ti bá so tàbá pa ogun ẹ̀ papọ̀ tí àwọn ń sọ ni pé kí ni o àwọn èèyàn wọ́n mọ kó ìpèníjà. So ti bá láti fi lè ṣe kí ni o láti fi lè mọ gbèrò pé nǹkan dáadáa ó ṣẹlẹ̀ kódà bó jẹ́ pé kí ni o in tó hàn sí wọn pé nǹkan ò ní ṣẹlẹ̀ kó jẹ́ dáadáa. Ẹgẹ́ tẹ̀ báwọn mo ti pẹ̀lú ìrírí àbí pẹ̀lú tèmi rí pẹ̀lú àwọn àfojúsùn mi mo ti mọ̀ pé iléeṣẹ́ ṣúgà wa yẹn o kò lè ṣe sóore bóyá a lè tà dáadáa bóyá a pàdánù tá bá ṣe kí ni o tá bá ṣe àwọn ṣúgà yẹn lọ́pọ̀lọpọ̀ ni. Ṣùgbọ́n mo mọ̀ pé tó bá yẹ pé tí n bá sọ gbólóhùn yẹn jáde fún ẹni tó jẹ́ ọ̀gá wa yóò wò pé kí ni o jẹ́ olótìtọ́ sáwọn tàbí kéèyàn pé kó wò pé bóyá mi wà lóyà sáwọn pé máa wà forced láti fi sọ pé kí ni ọkẹ táwọn yẹn náà bá ti sọ pé bó ni ṣé iléeṣẹ́ wa yìí ṣé yóò gbòòrò sí èmi náà yóò gbòòrò sí bó tilẹ̀ jẹ́ pé nǹkan mi ló ṣe kí ni o ló wà nínú mi. Ajá sí pé àwùjọ tí bá máa ń ṣe báyìí àwùjọ tí ó lè ní lọ síwájú ni o torí yóò mọ dàbí pé kí ni o kéèyàn mọ fi tọ́ funfun kéèyàn mọ tú fi tọ́ dúdú sínú kó dẹ̀ mọ tún funfun jáde. Ẹ̀rí pọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kódà ẹlòmíì kò ní gbè lẹ́yìn ẹnìkan àbẹ́ ẹlòmíì kò ní nífẹ̀ẹ́ sí ẹnìkan ṣùgbọ́n tẹ́ bá wo tí ó mọ̀ sọ jáde ọmọ dàbí pé ń support ẹnìkan ẹ̀yin la wa ṣùgbọ́n tó tàn bá ti kó lọ́dọ̀ rẹ̀ gbé wèrè lérí ibú ẹ̀yin tá la wa àṣìlẹ́yìn rẹ̀ o. So ti yé báwọn ẹ̀rí pé ti ń ṣẹlẹ̀ nìyẹn. Ajá sí pé tí mò ń gbìyànjú láti sọ pàápàá iṣẹ́ ìwádìí náà ni pé kí ni o a fẹ́ fi wá ọ̀nà láti fi jẹ́ pé kí ni o káwọn tí wọ́n bá ń ṣèbéèrè lọ́dọ̀ àwọn èèyàn bó tilẹ̀ jẹ́ pé táwọn yẹn bá sọ ohun tí ò bá bá wọn lára mu kó mọ jẹ́ kí wọ́n mọ ṣe kí ni o kí wọ́n lè mọ gba èsì wọn wọlé so that àwọn tí wọ́n mú èsì wáyé náà wọ́n lè mọ sọ tinú ọkàn wọn kò ní jẹ́ pé wọ́n mọ fi itọ́ dúdú sínú wọn mọ tún funfun jáde mo bẹ gbọ́ ayé báwọn so ti báwọn so
kó tó dípa wá ṣiṣẹ́ wádìí kò hàn sí wa báwọn yẹn ṣe máa ń gúrò nípa prediction àwọn ẹlòmíràn so ti bá àwọn ẹlòmíràn wò pé ẹni tí bá máa ń tì pẹ́pẹ́ báyà ń ṣe kí ni o ó ń wọ́nà láti ṣe kí ni o láti fi sọ́nà tó jẹ́ pé kí ni o iléeṣẹ́ kan ò ní fìdí rẹmi so ti bá àwọn yẹn náà ti máa ń sọ pé ẹni tó bá ń gbèrò bóyá pé dáadọ́ ṣẹlẹ̀ nípa ọ̀rá iléeṣẹ́ tí a mọ̀ sí optimist ipe àwọn tó dáa ni nípa iléeṣẹ́ so ti bá àwọn yẹn dẹ̀ sì tún rí olótìtọ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe kí ni o ẹni tó jẹ́ pé ọmọ ṣe kí ni o ọmọ ń gbára lé tó dẹ̀ sì mọ̀ ṣe kí ni o tó mọ̀ ń jẹ́ olótìtọ́ fún iléeṣẹ́ kan so in tí ṣèwádìí wa tó wà dá lórí náà ni pé a fẹ́ fi wò ó pé ok náà ṣé loyalty ìjó olótìtọ́ òun sóun ló mọ̀ ń túmọ̀ sí optimism ni ẹ̀tíkẹ́tẹ̀ àti pé ẹni tó bá jẹ́ pé kí ni o tí ò bá wà optimistic tá a mọ̀ pé tá à ń sọ pé ní pé tó jẹ́ pé ẹni tó tì pẹ́pẹ́ sáwọn yóò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí ò jẹ́ olótìtọ́ sí iléeṣẹ́ yẹn so ti bá so òun náà la fi béèrè pé kí ni o will people be perceived as disloyal sáwọn yóò mọ̀ rí àwọn èèyàn bí ẹni tó jẹ́ pé kí ni o ẹni tí ò lóòótọ́ tó bá jẹ́ pé wọ́n ṣe kí ni o tó bá jẹ́ pé tí wọ́n ń sọ nípa tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la nílé iṣẹ́ wọn in tó ṣe kí ni o tàbí lè sọ pé tí wọ́n bá ń tì pẹ́pẹ́ lórí tí ó ṣẹlẹ̀ ní ti dáadáa nípa ilé iṣẹ́ wọn gẹ́gẹ́ mo ṣe sọ àwa ṣe kí ni o a ṣe àwọn experiment méje òun náà la ṣe o so a dẹ̀ ti gba àwọn ẹgbà eléyìí tó súnmọ́ bí 2,000 níta sọ fáwọn èèyàn náà ni pé kí ni o kí wọ́n kà nípa passage so tó ń sọ nípa John yẹn ó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ kan ó wá ń ṣe kí ni o ó ń make predictions ó ti yé bá wọn so ó ń ṣàgbéyẹ̀wò ohun tí ó ṣẹlẹ̀ nípa iṣẹ́ wọn nípa iléeṣẹ́ wọn ní apá kan ẹ mọ́ gbàgbé pé taba ní ẹni tí ó mọ̀ ń sọ experiment náà ni pé ká ní kí ni o manipulations independent variable kí la fẹ́ manipulate ajá sí pa ní condition méjì ní condition alákọ̀ọ́kọ́ John ó ṣe kí ni o nínú àwọn àfojúsùn rẹ̀ nípa iléeṣẹ́ yẹn ó jẹ́ pé ó ń support àwọn iléeṣẹ́ yẹn ní àwọn condition mìíràn tó ti bá wọn àfojúsùn rẹ̀ ó ṣe kí ni o ó wà against iléeṣẹ́ yẹn so lẹ́yìn ìgbà tá a bá ti fún àwọn èèyàn ní kí ni o fig night yìí tán yà ní pé a ti fún wọn ní passage yẹn kí wọ́n kà tán àwa nìkan sọ nípa loyalty John so pé bó ni wọ́n ṣe rí so jẹ́ olótòótọ́ èèyàn ni àbọ̀ jẹ́ ọ̀pàrọ̀ so bóyá jẹ́ olótòótọ́ èèyàn ni àbọ̀ jẹ́ ọ̀pàrọ̀ so between participant design ni o ṣe gbàgbé between participant àsọfà pé between participant náà ni pé kí ni o tó bá yẹ pé mo ní ikọ̀ méjì gẹ́gẹ́ bí àpèjúwe experimental àti kí ni o àti control group tó wá jẹ́ pé in tí mo fún àwọn experimental group ó yàtọ̀ sí in tí mo fún àwọn kí ni o àwọn control group between subject participant yẹn so ti tó wá yẹ pé mo ní bí treatment yẹn ẹjẹ́ tó ṣàlàyé nísìn bóyá nísìn a fẹ́ wo pé bóyá oògùn tá a ṣe èwo ni ó máa ṣiṣẹ́ fún COVID nínú méjèèjì tàbí a fẹ́ wò pé bóyá oògùn tá a ṣe yìí ṣé yóò máa ṣiṣẹ́ fún COVID àbí kò ní ṣiṣẹ́ fún ṣẹ̀ǹpé ta aláṣẹ ni pé ta bá ní control group ni pé bóyá ká fáwọn yẹn ní placebo bóyá fún wọn ní paracetamol a dẹ̀ ní treatment group tó á jẹ́ pé àwọn ikọ̀ kan paracetamol yẹn ni wọ́n gbà àwọn ikọ̀ kejì yẹn oògùn tá a ṣe òun náà ni wọ́n gbà between subject participant yẹn a lè ní within subject participant náà ni pé kí ni o gbogbo àwọn tó jẹ́ olùkópa nínú iṣẹ́ ìwádìí wa yẹn a máa fún wọn ní treatment kan náà so ti bá wọn so a máa fún wọn ní treatment kan náà so ajá sí pé ìbéèrè eléyìí tó yẹ pé a ṣe kí ni o tá a bá ṣe tó wà ń yàtọ̀ sí àwọn ikọ̀ méjèèjì yẹn bẹ́ẹ̀ ń ta bí àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ sí ń ta bí àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ń ta fún àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí ń ta fún àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì a máa pè ní kí ni o between subject participant so ti bá wọn so tó bá jẹ́ pé nǹkan kan náà la fún wọn la máa pè ní within subject participant wá rí àwa ní context mẹ́ta so ní pé nínú tí
tẹ́ fi lè jẹ́ kí àwọn design kó wà rigorous dáadáa wọ́n náà ni pé ẹ̀yẹ̀ wò bóyá yóò ṣiṣẹ́ fún kíni o bóyá yóò ṣiṣẹ́ fún àwọn ikọ̀ kan lọ ju ikọ̀ kan lọ tàbí ju iléeṣẹ́ kan lọ ẹgbẹ́ ta fẹ́ wọ́n sí ni pé sáwọn yóò mọ̀ rí ẹni tó jẹ́ pé kíni o tó ń ní èrò pé nǹkan dáadáa ó ṣẹlẹ̀ nípa iléeṣẹ́ ẹ̀ sí wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bí olótìtọ́ conversely pé sí wọ́n mọ̀ rí ẹni tí wọ́n ti pẹ́pẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò jẹ́ olótìtọ́ ajá sí pé ṣe ń pé iléeṣẹ́ lè pọ̀ oríṣiríṣi so ti bá wọn ṣùgbọ́n nínú experimental design pé tẹ́ bá fẹ́ kí àwọn iṣẹ́ ìwádìí yẹn kọ́ wá ṣe kí ni o kọ́ yanrantí dáadáa wọn náà ní pé ẹ wá nílò organization kan nílò iléeṣẹ́ kan àtúnọ̀pá lè níléeṣẹ́ lọ́pọ̀lọpọ̀ bóyá iléeṣẹ́ gààrí àbí ilé ìjọsìn rí pé àwọn organizations lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan nìyẹn tó wá jẹ́ pé ẹ wá wo kí ni ẹ wo àwọn experiment yẹn ní àwọn iléeṣẹ́ lọ́pọ̀lọpọ̀ bóyá bíi 3 àbí 5 tẹ́ wá rí pé nǹkan kan náà lẹ rí effect kan náà lẹ rí káàkiri àwọn iléeṣẹ́ yẹn ajá sí pé a lè fẹnu kò pé kí ni o inta ń wá yẹn ó ṣiṣẹ́ so ti bá wọn so inú rẹ̀ náà la ṣe ń bí báyìí so nínú àwọn context mẹ́ta tá a wá rí a lo àwọn bíi football ẹsẹ bíi soccer máa padà sáyé bí ntọ́pọ̀lọpọ̀ jazz mọ́ a lo àwọn bíi political organization so ti bá wọn so a dẹ̀ lo mo ti sọ political organization a dẹ̀ lo company ajá sí pé iléeṣẹ́ mẹ́ta la lò àwọn kan sport ó ti bá wọn a fẹ́ wò pé ṣé ìbéèrè tá à ń béèrè yẹn ṣé yóò mọ̀ ṣiṣẹ́ fún àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù àtàwọn olùpẹ̀wò wọn àdẹ̀wò company bẹ́ẹ̀ bí àwọn iléeṣẹ́ kan tí wọ́n ṣe iléeṣẹ́ fóònù ṣé yóò mọ̀ ṣiṣẹ́ fún àdẹ̀wò àwọn kíni o political organizations bóyá òun náà mọ̀ ṣe kíni o yóò mọ̀ ṣiṣẹ́ fún ayé pé tó bá ti ṣiṣẹ́ fún mẹ́tẹ̀ẹ̀ta yẹn a lè fẹnu kò pé iṣẹ́ ìwádìí tá à ń ṣe iṣẹ́ ìwádìí tó yarantí ni wá rí inú ta fún àwọn àwọn tó wà ní conditions àwọn tó jẹ́ football conditions wọn náà ni pé wọ́n rí John gẹ́gẹ́ bí kíni o olùtẹ̀lé Manchester United ti gẹ́tẹ̀ báyìí wọ́n á wà ní pàdé inú pàdé tí wọ́n wà yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn olùtẹ̀lé klọ́ọ̀bù yẹn tí a mọ̀ sí Manchester United àwọn yòókù wọn náà ṣe kíni o àwọn náà wà ń bẹ̀ so torí ìdíje ó ń bọ̀ wá pẹ̀lú àwọn Manchester United àti Liverpool wọ́n á bi àwọn tó jẹ́ olùtẹ̀lé àti àwọn sí àwọn fans club yẹn lọ́kọ̀ pé bó ni kí lẹ rí sí match tó ń bọ̀ yìí ṣé lérò pé Manchester United ẹ lérò pé á lu Liverpool ni àbẹ́ lérò pé Liverpool ó dín tàyà fún wa gbogbo àwọn tó pọ̀ nínú àwọn kíni o tó wà nù pàdé wọn ni á lu Liverpool ni o á dín yàjẹ fún wọn ṣùgbọ́n gbà tó kan John pé John òun ni character ń bẹ ẹ mọ́ gbàgbé bá a sọ John ní condition aláwọ̀kọ́ ṣe pàálà ní condition méjì nínú àwọn manipulations wá ń sìn òun náà ni pé kíni o a ní ìgbà tí John tó ṣe kíni o tó support organization yẹn àdẹ̀ nígbà tí John against yẹ so ní condition aláwọ̀kọ́ John ní ó tẹ̀lé àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù pé a dé tayà fáwọn Liverpool so ní condition lẹ́ẹ̀kejì ó ní bí ìṣe ń wo yìí àwọn Liverpool ó lù wá yà ní pé kí ni o pessimistic condition yẹn pé optimistic condition ẹ má gbàgbé pé n táwa ni pé sáwọn tó bá wà optimistic yẹn sáwọn yóò mọ rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n wà lóyà ṣé wọ́n dẹ̀ mọ rí ẹni tó wà pessimistic gẹ́gẹ́ bíi pé wọ́n ṣe kí ni o wọn wà lóyà so ti bá so fún àwọn ikọ̀ kejì ẹ̀rígbà ala ní football scenario a ní company scenario adẹ̀sí ní kí ni o a ní political organization so fún ìyẹn náà ni pé John náà tún jẹ́ ọmọ ọjà òṣìṣẹ́ iléeṣẹ́ tí wọ́n ṣe fóònù wọ́n á wà nínú ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ẹni tọ́jú ọ̀gá wa bẹ lọ́dọ̀ wọn pé fóònù tá à ń ṣe yìí ṣe lérò pé yóò mú èrè wá fún wa àbá pàdánù ń bẹ àwọn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ John wọ́n ní á jèrè lérí rẹ̀ ni o ní condition kan tí ọmọ jẹ́ kí ni optimistic condition John náà ni pé á jèrè lórí ntàntà yìí so ti máa ní condition kejì John ní bí n ṣe ń wo yóò kódà n lérò pé gbogbo owó tá a kó sọ́jà gbogbo ẹ̀ ní ó lọ fínfín and pé pessimistic condition ẹ dákun ẹ mọ́ gbàgbé bá a ṣe manipulate ẹ̀ báyìí
so pé tí ó mọ̀ sọ nǹkan kan the experiment náà ni pé ká ní manipulation independent variable okay so ṣé lè sọ independent variable àkọ́kọ́ ta nísìn òun náà ni pé belief yẹn bóyá wà kíni o ó wà optimistic tàbí wà kíni o tàbí wà pessimistic so nínú àwọn manipulation ta tún ní òun náà ni pé a ní context a ní sport context a ní company àti political organization so ti political organization yẹn náà nìyẹn wípé kárí pé bí John jẹ́ bí ọmọ ẹgbẹ́ APC wọ́n campaign pé kíni o gubernatorial experiment tí ó ń bọ̀ yìí ṣé àwa láṣẹ kíni àwa lágbègbè orókè ń bẹ àbáwá kọ́ lágbègbè orókè so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ John wọ́n ní a fọ́ àwọn PDP lẹ́nu ẹ ti get it right so ní condition kan John náà ó ṣe kíni o ó tẹ̀lé wọn pé a fọ́ wọn lẹ́nu níbo mi pé àwọn PDP ó ṣe kíni o wọ́n fọ́ wọn lẹ́nu yẹn pessimistic condition pé tá bá ti ní independent variable agbọ́dọ̀ ní dependent variable bákan náà so òun náà ni pé bí Congo tá fẹ́ fi mọ̀ a fẹ́ fi measure loyalty yẹn gangan mọ́ gbàgbé ìbéèrè wa náà ni pé sáwọn tó bá wà optimistic sáwọn yẹn ó mọ̀ rí wọn gẹ́gẹ́ bí pé wọ́n wà loyal àbáwọn tó wà pessimistic àwọn yẹn mọ̀ rí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kíni o bí wọ́n wà disloyal so nínú àwọn dependent variable aláwọ̀kọ́ náà ni pé kíni a béèrè pé bó ni wọ́n ṣe rí John sí ṣé ní ìgbà tí John bá sọ pé kíni o wọ́n lù wá àbí iléeṣẹ́ ó fìdí rẹmi àbí níbi ìdìbò wọn pátì wa kọ́ ní òun ìní sáwọn yóò rí pé ó wà lóyà àbí ìgbà tó bá sọ pé kíni o á lù wọ́n iléeṣẹ́ ò ní fìdí rẹmi ẹgbẹ́ wa òun ni ó lékè sáwọn yóò mọ̀ rí pé ó wà lóyà ẹ̀tìgẹ́dẹ̀ bá ń so interfin measure rẹ̀ náà nìyẹn so ìkan mìíràn náà ni pé kíni a wò pé ṣé John yóò mọ̀ ṣe kíni o yóò mọ̀ wà nínú iléeṣẹ́ yẹn àbí yóò tiẹ̀ kúrò fún iléeṣẹ́ ibòmíì tí nǹkan bá nira òun náà ni pé ṣé yóò lè dúró tì wọ́n pé níta fẹ́ fi yẹ loyalty wò nìyẹn pé ṣé kíni o ṣé yóò lè ṣẹ̀ṣẹ̀ rí orin lẹ́ ń bẹ̀ ẹ̀tìgẹ́ fáwọn kìló kan náà àwọn yẹn máa sọ pé for better for worse so ṣé pé John náà ó dúró ṣé yóò dúró ti iléeṣẹ́ yẹn so lẹ́yìn rẹ̀ àwa wa tí a ń pè ní passive loyalty ṣe ń pa lè mọ́ mo sọ fún wa pa lè mọ́ wá composite measurement náà ni pé ká wá average àwọn dependent variable eléyìí tá fẹ́ lò yẹn so tí yé máa so ká wá average àwọn dependent variable eléyìí tá fẹ́ lò yẹn ẹ rí pé àwa lo dependent variable méjèèjì papọ̀ so lẹ́yìn gẹ́gẹ́ bí mo sọ ẹ rí pé independent variable wa òun náà ni pé a ní báyà bí pessimistic àti optimistic so disagreement àti agreement yẹn a padà test ẹ ní àwọn experiment tí ó wà níwájú so ká wá lọ sí ẹjẹ sáré fi àwọn pre-registration data yẹn wá hàn wá kó tó di pé a lọ sí àwọn data wa ká lè rí àwọn ẹgbà ilé ìtọ́ ẹgbà ṣe kíni o ilé ìta àgbà so fún àwa tí a bá ń tẹ̀lé wa ká lọ pé ní ìsìn báyìí mo ń bọ̀ wá tó bá yẹ pé dẹ́ ṣe rí screen ọ̀yà pé mo lọ dá ká máa kọ pre-registration gbogbo náà dẹ̀ ti rí àǹfààní tó mọ̀ wà nínú ká máa ṣe bẹ́ẹ̀ ṣe ti rí báyìí ẹ ti rí ẹ pé àwọn dependent variable wa náà lélẹ́yìí o so ti pé àwọn pé irú John yẹn so wà lóyà pé mo la wá composite measure àwọn méjèèjì àrò wọn papọ̀ kẹfì lè máa mọ bí data ó sì mọ wá ajá sí pé nígbà tá a ti mọ̀ pé between subject participant ni àwọn kan yóò jẹ́ pé béèrè ìbéèrè lọ́wọ́ wọn tó jọ nípa kíni o nípa sport nípa company nípa political organization so ti yé báyẹn so ẹ̀rí power analysis wà ní ìgbà tá a ṣe power analysis yẹn a rí pé a máa bùkátà àwọn bíi 276 participants láti fi lè rí ìtàn wa ẹ̀tìgẹ́dẹ̀ so design wa so ti yé báyẹn so a ní àwọn kíni o 2x3 so yóò abó ṣe jẹ́ 2x3 ẹgbẹ́ independent variable a ní supporting tàbí against a lè pè ní kíni o optimistic tàbí pessimistic a dẹ̀ ní àwọn fẹ́ẹ̀mù wọn gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kọ́kọ́ so ẹ dákun táwa náà bá fẹ́ ṣe so ká gbìyànjú láti kọ́kọ́ pre-register àǹfààní pre-registration náà ni pé kíni o yóò jẹ́ pé àwọn iṣẹ́ tá à ń ṣe yẹn àwa transparent lórí rẹ̀ kọ̀ọ̀kan ní jẹ́ pé a kàn ṣe àwọn kan míì so tó jẹ́ pé táwọn yẹn bá yẹ̀ wò mọ́ so a máa rí tí a ń pè ní replication crisis lẹ́yìn rẹ̀ ìgbà tí lẹ́yìn bá ti yé wa ta dẹ̀ ti gbọ́ yé so ẹ jẹ́ ká lọ sí
arrow wá ń sìn ká dẹ̀ fi wọ́n ṣiṣẹ́ so ẹja lo arrow yẹn ká fi ṣiṣẹ́ ọ̀yà ká ti mọ rí arrow mi ní ìsìn ṣáà ti ń rí ẹja wa tàbá ọ̀yà ká ti mọ rí báyìí so data yìí mo ti a lè lọ download ẹ̀ ní kí la ń pè ẹ lọ download ẹ̀ ní OSF mo ti fi link tá ti lè rí download mo ti fi síbẹ̀ ẹ jẹ́ kí n delete gbogbo àwọn eléyìí náà ọ̀yà ẹ rí pé data mi lélẹ̀ wọ́n ní mo pè ní experiment 1 script mi lélẹ̀ so pé àǹfààní tí mo fẹ́ ká mọ̀ ṣe ó náà ni pé kó jẹ́ pé àwọn data wa a máa comment síbẹ̀ àǹfààní comment yẹn náà ni pé táwọn yẹn bá ń rí àwọn kinní yẹn so ti tàbí ẹni tó yẹ pé kò kì í ṣòun ló ní data tó bá ń fi àwọn data yẹn ṣiṣẹ́ tó bá ń fi àwọn script yẹn ṣiṣẹ́ yóò máa gbọ́ ìtẹ̀sọ́nbẹ̀ yìí nínú ta lomi báyìí náà ni kí a lo tidyverse àti mọ tidyverse wa ẹgbẹ́ tidyverse tàbá ti ní tidyverse àbùkátà láti ṣe ṣe kíní o láti ṣe declare bóyá ggplot mọ́ torí nínú rẹ̀ lọ́wọ́ so adẹ bùkátà láti declare dplyr so torí dplyr yẹn náà tá a máa lò fún data manipulation lára tidyverse lòun náà wà so ti ẹ̀rí pé agbé data wa wá ọ̀nà ń pè ní kíní o experiment 1 so mo download ẹ̀ ní CSV ẹjẹ́ rí bí àwọn data yẹn ṣe rí ẹtìrí ẹ pé 276 mo ní mo lágbà so ẹ rí pé tẹ́ bá rí data yẹn nísìn ṣé adẹ̀ṣì rí àbí ẹ wo nísìn ẹ rí pé nínú àwọn tá a gbà ń bẹ̀ so òun náà ni ìjọ tí wọ́n ta fún ọ ní experiment yẹn tí wọ́n ṣe so iye ìṣẹ́jú eléyìí tí wọ́n lò nígbà tí wọ́n fi ń ṣe so ti yé bá wọn so ẹ ti rí àwọn dependent variable alákọ̀ọ́kọ́ so ní eléyìí so org yẹn ni pé àwọn tó wà ní organization ṣe pé ó dàrú báyìí àbí kò tí wà papọ̀ so attention check lélẹ́yìí so àwọn demographic information wọn àwọn lélẹ́yìí ọjọ́ orí wọn báyìí ẹ dákun sí àǹtẹ̀lẹ̀ mẹ́ka lọ adẹ́ ń gbọ́ àlàyé yẹn yékéyéké so gbàtílẹ̀ ti yé wa so lẹ́yìn ìgbà tá ti yá sí àtàtì gbé data wa ṣe gbọ́ dancing pé ká ṣe kí ni o ká clean yẹn so n ta definitely more clean nínú ta kọ́ńgbà yẹn pé báyà dplyr so tá a máa lò fún data manipulation ṣe pé ó ní àwọn function ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan so n ta kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ náà ni pé kí ni o torí nínú àwọn tá a gbúdọ̀ lò àwọn tí ó bá parí experiment wa torí a ti gbé síbẹ̀ pé gbogbo àwọn tí ó bá parí yẹn á yọ wọn kúrò so a fẹ́ wò pé àwọn ló parí la fi sọ pé progress less than 100 ṣe pé tẹ́ bá wo data yẹn lẹ́ẹ̀kan ala ní progress sẹ́rà àwọn tó jẹ́ 100% yẹn ni àwọn tó parí èyí tí ó bá ti ní 100% bóyá bíi 75% náà ló ṣe àníkọ́ yọ kó ń bẹ̀ iná la fẹ́ fi àwò pé kíkẹ́ so nínú data wa o èwo ló jẹ́ pé progress yẹn wà less than 100% ìtumọ̀ rẹ̀ lélẹ̀ ṣe pé df data frame wa lélẹ̀ àbí ó ti bá àwa lọ mú variable progress pé less than so ti yé bá so ọ̀nà nìyẹn ẹ rí pé kò sí ẹgbẹ́ kò sí ṣẹ́dẹ̀ ẹmọ̀túnmọ̀ ṣe pé tí n bá lo àwọn relational operator yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni èsì tí ó mọ̀ fún mi boolean yóò mọ̀ jẹ́ true tàbí false adẹ̀sọ́ fún wa pé haru true àbí false àti àwọn programming language mìíràn yóò mọ̀ rí gẹ́gẹ́ bí kí ni o yóò mọ̀ rí true gẹ́gẹ́ bí 1 yóò dẹ̀ mọ̀ rí false gẹ́gẹ́ bí òdo yóò mọ̀ rí true gẹ́gẹ́ bí 1 yóò dẹ̀ mọ̀ rí false gẹ́gẹ́ bí 0 so ti yé bá wọn láfíà ní kó sọ́mọ̀ ẹ̀ ajá sí pé tó bá sọ́mù gbogbo ẹ̀ ní ìsìn oyin pé tá bá jẹ́ pé true bíi 6 kí ni sọ́mù rẹ̀ ó fẹ́ jẹ́ bá wọn 6 tó bá yẹ pé 6 ló gbé wá báyẹn ajá sí pé àwọn 6 lásán àwọn náà ni wọ́n ṣe kí ni o ni wọ́n parí experiment yẹn bẹ́ẹ̀ pé gbé 0 wá ń sìn ó túmọ̀ sí pé gbogbo wọn náà ló ṣe kí ni o gbogbo wọn náà ló parí rẹ̀ pátápátá so lẹ́yìn rẹ̀ a fẹ́ ṣe kí ni o a fẹ́ jọ ẹ̀ṣẹ̀ pé tá a fi lè mọ ọjà àwọn data náà ni a pè ní filter so ti bá wọn so mo sọ fún wa pé IP address yìí ni pé a lè ní àwọn IP àwọn tó yẹ pé wọ́n ṣe iṣẹ́ yẹn gangan tó bá yẹ pé a bá ń test ẹ̀ lọ́wọ́ tó lè jẹ́ pé Qualtrics lẹ́bi ṣe tẹ́bi prepare data yín
ṣe àgbẹ̀ fẹ́ test bóyá ó ṣiṣẹ́ èyí tẹ́ bá test bóyá ó ṣiṣẹ́ yẹn ó lè mọ́ lo IP address yín so èyí tó bá yí pé status yẹn jẹ́ IP address so tí bá òun la fẹ́ kó gbé wá báyìí la fẹ́ jọ so ẹ ti rí báwọn so náà la ṣe mí báyìí a fẹ́ wo length ẹ̀ padà ẹ rí pé 277 náà nìkan kan tí ì dínkù bẹ́ẹ̀ ẹ wá rí pé àwọn kólọ́mù àwọn nǹkan wà tó ẹ pé wọn ò nítumọ̀ àwọn kólọ́mù tí ò nítumọ̀ yìí kò sí láburú ká ṣe kí ni o ká gbé wọn kúrò ń bẹ̀ so náà tá a fi lè gbé wọn kúrò ń bẹ̀ náà ni pé tẹ bá ṣàkíyèsí ẹ gbé láti start date yẹ a lè mọ́ nídìí ẹ̀ jàre láti start date dé status yìí ó lè mọ́ nítumọ̀ so mo lè fi IP address sílẹ̀ náà mo ṣe mi bá ṣe pé iṣẹ́ tí kólọ́mù ń ṣe wọn náà ni pé láti start date dórí status minus kó yọ wọn kúrò ń bẹ̀ adet mọ̀ pé select iṣẹ́ tí select mọ́ ń ṣe function select mọ́ ń ṣe náà ni pé kí ni o táyé pé a bá ní 20 so tí mo á fẹ́ yọ márùn bẹ́ẹ̀ lásán mo lè lo select pé àwọn variable tó yẹ pé mo fẹ́ lò gangan so tí so mo dẹ̀ tún ṣe kí ni o mo minus ẹ̀ mo yọ wọn kó bẹ́ẹ̀ instead tí fi mo select wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbọ́ yẹ pé àwọn columns yẹn gún 100 so instead tí fi mo yọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí nǹkan yọ àwọn tí ò ní láárí kó mẹ́ lásán níta ṣe ń bẹ̀ nìyẹn so tí so ẹ̀dẹ̀ lè wo structure ẹ̀ lẹ́yìn rẹ̀ so eléyìí la ṣe ń bẹ̀ so tí so a fẹ́ wo pé báyà àwọn kan wọ́n ṣe lẹ́ẹ̀mejì ká lè yan wọn kúrò bẹ́ẹ̀ kò sáwọn tó ṣe lẹ́ẹ̀mejì so tí ẹ gbé comment yẹn yóò mọ ràn wá lọ́wọ́ láti fi máa mọ àwọn tí mo ṣe ń bẹ̀ so eléyìí pé to know the number of people who fail the attention checks ẹ ipa akọ síbi pre-registration wa ipe àwọn tó yẹ pé wọn bá ṣe kí ni o tí wọn bá tẹ̀lé òfin yẹn yàní pé attention check yẹn tí wọn bá tẹ̀lé tàbí tí wọn gbà béèrè tó yẹ pa fún afẹ́fimọ̀ bóyá wọ́n bá iṣẹ́ ìwádìí tá à ń ṣe yẹn lọ sẹ́yìn pẹ́ lómi yọkàn mọ̀ pé dákun ṣé lúgáàfù ló gbé kíní fún mi jẹ́ ń bá fílẹ̀ ẹ̀kọ́ mọ́ bínú sí mi yọkàn mọ̀ mú nǹkan kan tó ń wù lọ ni tó ti bá wọn ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe kíni o tá a bá fẹ́ kírun nǹkan báyẹn ò ṣẹlẹ̀ tí wọn àfẹ́kàn kan mọ́ mú tó bá wù wọn lọ a lè fi ìbéèrè kan sọ síbẹ̀ tó yẹ pé ìbéèrè yẹn yóò rọ̀ o ṣùgbọ́n tí ò bá máa bá nǹkan yẹn lọ kò lè ṣe kíni o kò lè gbà láàrin náà la fi sọ pé la fi béèrè question yẹn push lọ ẹ cancer yẹn jẹ́ àdẹ̀mọ̀ ìdí tí ó fi jẹ́ pé mo gbé àwọn kíní ẹ̀ sínú vector láti fi mọ̀ ẹ pé òun ni push ìdí tí mo fi gbé sínú àwọn vector pé push ni pé ọ̀nà tó ọ̀pọ̀lọpọ̀ lè kọ́ ẹlòmí lè kọ́ gbé ẹ̀ ní small letter ẹlòmí lè kọ́ pé upper case ní kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ti yé bá wọn ẹlòmí lè kọ́ gbé ẹ̀ ní upper case so ẹlòmí lè ṣe so that ààfin ní fi yọ àwọn tó yẹ pé wọ́n bá gbà kúrò ńbẹ̀ bẹ̀tẹ́lù máa ń kọ bá bí black purple ajásí pé kò bá iṣẹ́ ìwádìí yẹn lọ nìyẹn so àfẹ́ yọ wọn kúrò ńbẹ̀ so tí báwọn ẹ rí pé nínú 277 yẹn àwọn 273 nìkan wọn náà ni wọ́n ṣe kí ni wọ́n bá ìbéèrè yẹn lọ́ọ́ ẹja yọ àwọn mẹ́rin yòókù ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé níta fi lè jọ nǹkan òun náà ni function filter òun náà ni mo ṣe ń bí báyìí ẹ ti gẹ́rẹ̀ báwọn so pé data frame mi ẹ mọ́ gbàgbé pé assignment àtúnwá assign sí data frame pé ẹsẹ̀ pé pipe operator lè gbé lẹ́yìn náà filter jọ so tí àwọn tá a bá ti gbàgbé àwọn kí ni ìmọ̀ràn wa ká lọ sí àwọn ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ so tá a ṣe lórí ẹ̀ báyá ní bá ṣe lè lo àwọn dplyr so àbùkátà láti mọ̀ tún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ mọ́ so tí bá so àti ọgbọ̀n papọ̀ ẹ̀rí pé 273 ló kù so a fẹ́ mọ̀ length ẹ̀gbẹ́ tẹ́ bá fẹ́ mọ̀ yí data 273 ló kù bẹ̀ṣẹ̀ pé 276 la fẹ́ gbà tẹ́lẹ̀ ẹ̀kan ní wàá sọ ayé kan sọ tẹ́ bá ń gí ẹ sọ fún ọ pé inú 276 la fẹ́ gbà ọ data mẹ́ta ń bẹ ọ náà ni ò ṣe kí ni ọ ni ò yanrantí tó a fẹ́ wá àwọn gender wa ọ̀la ṣe bí báyìí so ẹ̀rí pé nínú gbogbo wọn àwọn 188 ni wọ́n jóbìnrin so 83 jẹ́ ọkùnrin àwọn kan ní àwọn karambà nìkan ní third gender làwọn so tí wà so lẹ́yìn náà age ìgbà táwa mean age wọn tó gba ilé ilẹ̀ report tẹ́ bá ṣe kí ni tẹ́ bá ń gba àwọn data yẹn so tí ẹ pé lẹ́yìn tá a ṣe ń bíbá ẹ wo dáadáa o ṣe ń pé àwọn data yẹn gbà tá a wọlé ẹ̀ka ìdìbò ṣe wọ́gọ́wọ́gọ́ nígbà yẹn pé between subject participant ni so àwọn kan wà tó yẹ pé wọ́n rí kí ni o wọ́n rí question lórí sport bí eléyìí lórí sport ni wọ́n rí
pa àwọn tó bá ti rí sport wọn ò ní rí organization mọ́ ni ó fi wà empty bí báyìí data fi wà empty bí báyìí gbé eléyìí náà nígbà tó yẹ pé hug lòun ní ọ̀yà ni pé organization condition ló wà pé kò òfìfo ló wà ní ibi sport àwa fẹ́ gbìyànjú láti ṣe kíni o láti fi ṣe àkójọ gbogbo wọn papọ̀ láti ṣàkójọ gbogbo wọn náà la fẹ́ ṣe mí báyìí pé níta fi lè ṣe náà ni pé mutate àwa ni pé study akọ́wọ́ pé ok kó mú gbogbo àwọn tó ṣe kíni àwọn tó ṣe sport láti sọ pé tó bá jẹ́ pé if else conditional statement ni pé tó bá jẹ́ pé àwọn dv yẹn dv3 ṣẹ̀ǹpa ní sport a ní org adẹ̀ ní party so ti bá wọn so tó yẹ pé àwọn dv3 yẹn tí wọn bá wà empty ẹtìkẹ́tẹ̀ wọn so eléyìí tó jẹ́ sport ń bẹ kó bá gbé sport sí abẹ́ rẹ̀ eléyìí tó bá jẹ́ pé company ń bẹ kó bá gbé company sí abẹ́ rẹ̀ so eléyìí tó bá jẹ́ party kó bá gbé party síbẹ̀ àtẹ́ bá ti tẹ̀lé wa lọ níbi dípla yẹn ẹ mọ ìtumọ̀ tí mo ṣe ń bì báyìí gẹ́gẹ́ náà ni prediction náà ẹtìkẹ́tẹ̀ bá wọn so pé tó bá jẹ́ pé ó bá jẹ́ support ẹtìkẹ́tẹ̀ bá wọn so support fún organization àbùkátà láti ṣe mú dv1 dv2 dv3 nígbà pé gbogbo wọn náà lórí dependent variable alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta láti mọ ẹyọkan ó ti tó so ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n rí lẹ́ẹ̀kan yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn ká fi sí mo fi lo ọ̀hún bíbá yẹn pé tó wáyé pé ti sport ni tó wáyé pé ọ̀gì ni tó wáyé pé party ni so tó wá jẹ́ pé kí ni o àwọn eléyìí tó jẹ́ pé support ni wọ́n bá ṣe name àwọn data yẹn pé tó wáyé pé support kó jẹ́ pé kí ni o kó gbé wọn sí optimistic so ti otherwise if x kó jẹ́ kí ni o kó jẹ́ kí wọ́n jẹ́ pessimistic níta ṣe mí báyìí ni kẹtẹ bá wo àwọn data mi nìsín ṣe pé mo ti ní 24 variables báyìí ti rẹ pé study prediction pé léyìí party ni tẹ bá wo ìbẹ̀rẹ̀ rẹ̀ nìsín pé party ni ibi kíní rẹ̀ wà ti rí pé party ni àwọn dependent variable béèrè tó béèrè party ló wà so ti yẹ prediction or pessimistic pé tẹ bá ṣàkíyèsí support ní ó jẹ́ ti rí party against àbí ajá sí pé pessimistic ní bẹ́ẹ̀ ni against pessimistic ní ó jẹ́ báwọn mo bí agbára yékéyéké báyẹn so lẹ́yìn rẹ̀ mo á fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe lawyer tẹ́ bá gbàgbé pé kí lawyer ó ní dependent variable wọ́n wà a dẹ̀ ní leave ipe ṣé wọ́n mọ̀ dúró sísìn àbí wọ́n mọ̀ kúrò ń bẹ̀ so tí yé báwọn so òun ni leave yẹn so sẹ́mọ̀dí tí a fi fẹ́ yọ tá a fi sọ pé 8 minus leave ń bẹ̀ kó jẹ́ pé anchor wọn yóò mọ̀ jẹ́ kankan náà pé leave wa ní pé ṣé wọ́n lérò pé John wà lawyer àwa ní anchor méje alákọ̀ọ́kọ́ ó jẹ́ bí kíni o completely disloyal ẹlẹ́ẹ̀kejì jẹ́ kíni o completely loyal so ní leave div yẹn òun náà ni pé kíni o ṣé wọ́n lérò pé yóò mọ̀ sákú ń bẹ̀ rí pé ó yàtọ̀ pé wọ́n lérò pé yóò mọ̀ sákú pé ṣé John ó mọ̀ sákúrò pé alákọ̀ọ́kọ́ yẹn fẹ́ wà positive ẹlẹ́ẹ̀kejì wà negative ajá sí pé ẹjẹ́ á dá padà so that kó lè ṣe kíni o kó lè jọ wà lágbọ́n nìkan náà nígbà jẹ́ pé a padà wá composite measure àwọn méjèèjì gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣe ń pa alámọ̀ take average lawyer àti leave so ti la fi sọ pé 8 minus leave fún bíbáyìí so that wáyé pé wọ́n ló mú bíbáyìí ṣe ń pé nígbà pé inverse ẹ̀ ni wọ́n àyàn mọ̀ túmọ̀ sí 7 lágbọ́nrin lawyer so ti la fi ṣe báyìí so ti bá wọn leave báwọn how they combine dv yẹn tí mo mutate mi wáyé wọn ló túmọ̀ sí pé kí ni o káwá composite wọn so lawyer àti kí ni o leave divide by 2 yàní pé average àwọn méjèèjì as numeric náà ni pé kọ́ ọmọ orí wọn gẹ́gẹ́ bí number ṣe pé ọ̀nà tẹ́lẹ̀ gbà coerce àwọn variable kan nìyẹn so ní ọ̀nà tẹ́lẹ̀ gbà coerce variable kan nìyẹn ẹ dákun sí agbára yékéyéké báyẹn so lẹ́yìn rẹ̀ báyẹn ọ̀yà máa ṣe kí ni o mo fẹ́ mọ coerce wọn gbogbo kọ́ ọmọ orí prolific id wọn gẹ́gẹ́ bí factor ṣe pé study wa náà sí bí factor náà ni level mélòó ló ní level mẹ́ta àní sport àbí àní organization àdẹ ní company the prediction yẹn ṣe pé level mélòó lòun ní level méjì àní kíni o àní optimistic àdẹ ní pessimistic so ti bá wọn àní kọ́ ọmọ orí lawyer gẹ́gẹ́ bí numeric so that kò ní mọ fún wa ní wàhálà ṣe ni o la fi kọ́ àṣẹ síbẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni dependent variable 3 kí la béèrè ní dependent variable 3 yẹn náà ẹ jẹ́ n wo ìbéèrè tá a béèrè ní dependent variable 3 yẹn
torí ọ̀dà méjì ni mo gbé jáde ń bẹ̀. Ok, a béèrè pé ṣé wọ́n lérò pé kí ni o organization ó wà ní competitive situation, so yà ní pé manipulation check, alo manipulation check níbẹ̀. Ọ̀yà ẹ jẹ́ a fẹ́ plot wọn báyìí, a fẹ́ plot wọn báyìí. Pé mo lo gather ẹni náà nínú bí phobia data, mo tẹ́ bá fẹ́ jẹ́ kí gbogbo wà papọ̀ níbì kan náà, pé mo fẹ́ gbé kí ni o combine DV tó jẹ́ kí ni composite measure dependent variable àti dependent variable 2 lawyer àti leaf náà mo fẹ́ tó wọn papọ̀. Ẹ pé tí máa kọ́ rán eléyìí nísìn ẹ máa wo. Ẹ máa wo. Okay, ẹ máa rí. Don't sorry. Ẹ ti rí. Ẹ rí pé ó ṣe kí ni o ó gbé àwọn dependent variable yẹn wá. Ó gbé àwọn dependent variable mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá. So lè afẹ́ kó wá ṣe kí ni o kó ṣèpín wọn pẹ̀lú àwọn study mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ṣé pé study mẹ́ta la ní báyìí, level mẹ́ta ni àwọn study wà bí. A ní sport, ẹ pé tí n bá tún rán ọ̀nà ẹ̀sìn ẹ rí o. Ẹ ti rí, ẹ kó ti pín sí mẹ́ta. Mo ní company, party àti sport. So ti yé bá wọn. So lẹ́yìn náà mo fẹ́ wá àwọn summary rẹ̀ so that yóò mọ̀ gbé box plot síbẹ̀ ká fi mọ̀. Ẹ ti rí. Ẹ ti rí sí yẹn báyìí. Ẹ rí bá wọn. Ẹ rí pé fún company ẹ jẹ́ àyẹ̀wò dáadáa ń bọ̀. Ẹ jẹ́ ń sún eléyìí sókè díẹ̀ sí. Torí ẹ wò. So ẹ ti rí. So ẹ rí pé mo ní combine DV. So ti yé. Mo ní lawyer ẹ rí optimistic. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí optimistic condition ni pé ìgbà tí John sọ pé kí ni o club wọn yóò win, iléeṣẹ́ wọn yóò tàtà jèrè ọjà, ẹgbẹ́ wọn ni ó wọlé. Ẹ rí pé àwọn yẹn rí pé ó ṣe kí ni o ó wà lóyà ju ìgbà tí ó bá ń tì pẹ́pẹ́ lọ tó bá wà pessimistic lọ. Mo bóyá bá wọn sọ tẹ́ bá fẹ́ save ẹ náà ẹ lè save ẹ bá wọn. Mo bí ẹgbọ́ yé so máa ti lo àwọn eléyìí tẹ́lẹ̀ pé ẹ kàn já lọ sí àwọn analysis wọn torí àkókò ọjọ́ ti lọ púpọ̀. Ẹ já lọ sí àwọn analysis yẹn báyìí. So ẹ rí pé nínú ta ló ń bí báyìí ó ní pé mo lo ANOVA mo dẹ̀ lo t-test náà. So ti so nínú t-test àkọ́kọ́ lónìí pé a fẹ́ kọ́kọ́ wo aggregate wọn. So ẹ mọ bùkátà rẹ̀ tẹ́ bá yẹ pé fẹ́ mọ report àwọn mean àti standard deviation wọn. Ẹ pé mo ṣe kí ni mo combine prediction yẹn. So ti yé bá mo fẹ́ wá mean wọn bí báyìí. Ẹ pé combine DV yẹn ní sí pé ìgbà tó wà optimistic àwọn average àwọn averagely àwọn yẹn rí loyalty ẹ̀ sí 5.58. So ti yé bá so ní condition ìgbà tó ṣe kí ni o tí John wà pessimistic wọ́n rí gẹ́gẹ́ bí 4.59. Ẹ já wo standard deviation yẹn. So ti yé bá ẹ pé standard deviation for optimistic condition jẹ́ 1.13, fún pessimistic condition ó jẹ́ kí ni o 1.23. Ó jẹ́ 1.23. Ṣé agbára yẹyẹ kéèké báyìí ọ̀yà ẹ já lo ANOVA model wa so ká fi rí. Ṣé pé nísìn dependent variable mi náà ni combine DV. So mo á fi àwọn independent variable mi sí. Mo ní study ó ti yé bá prediction. Mo dẹ̀ fẹ́ wo interaction tó wà láàrin àwọn méjèèjì. Tẹ́ bá gbàgbé ṣe pé bá ṣe mọ̀ ṣe fún ANOVA nìyẹn. Ó ti yé bá a fẹ́ wá wo summary model yẹn. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ẹ wo àwọn p-value wa ń bí báyìí pé star fún study yẹn ó ní pé significant difference ó ṣe kí ni o wà láàrin àwọn study yẹn. So ti yé wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà fún prediction náà. So ti yé so interaction náà so interaction náà so ó wà statistically significant difference. Ṣùgbọ́n a sọ fún wa pé tó bá yẹ pé a bá rí ìpè ìgbà tá a bá ṣe kí ni o tá a bá ṣe ANOVA yẹn tán tá a wá rí i pé model yẹn àbí tá a wá yẹn effect yẹn ó wà statistically significant. A lè mọ ẹ mọ dúró síbẹ̀ ẹ wá ṣe ní tẹ́ ń pè ní post hoc analysis. Tó ti yé post hoc analysis wo ni ó sọ fún wa pé ìwọ ń bẹ̀ gangan ní ó ń drive effect yẹn. Ẹ gbé a fẹ́ wo study yẹn nísìn.
ṣe pé pàtà wo study ó sọ pé ìwé party minus company ẹ̀tìrì òun náà wà significant sport àti company náà ṣe kí ni ó wà statistically significant sport àti party náà wà statistically significant ẹ jáwọ́ prediction yẹn náà ẹ̀tìrì so prediction ẹ̀tìrì báwọn ẹ pé tábà òun náà jẹ́ 0 so ti pessimistic àti optimistic òun náà jẹ́ 0 so ti tó bá wù wá nínú tá a ṣe lẹ́lẹ́kejì náà ni pé tàbá a fẹ́ wá aggregate ẹ̀ náà a fẹ́ wò lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣe pé nínú àwòrán tí mo yà náà mo gbá àwọn òwòrán wa lọ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo fẹ́ wo lóyà so tàbí mo fẹ́ wo kíni mo fẹ́ wo leave lọ́tọ̀ọ̀tọ̀ so náà la ṣe ń bíbá ẹ̀ ti rí wa ẹ̀ tẹ́ wá ṣàkíyèsí fún lóyà náà average àwọn tí wọ́n sọ pé John wà lóyà nígbà tó wà optimistic òun náà ní 5.52 ìgbà tó wà pessimistic òun náà ní kíni 4.66 báwọn so ti yé báwọn so standard deviation wọn náà lélẹ̀ ẹgbẹ́ àgbàtà wá tààrọ̀nà ànófà wọn náà ẹ ṣàkíyèsí rẹ̀ ẹ ti rí ẹ kò interaction wọn kò statistically significant but a rí effect prediction yẹn so ti yé báwọn mo ti sọ bá ṣe mọ report yẹn ní ẹ̀kọ́ tó lọ ẹ lọ yẹ̀ wò so àti study bákan náà so ti mo ní lẹ́yìn rẹ̀ tẹ́ bá ti pọ́ wá statistically significant yẹn ẹ report àwọn post hoc yẹn náà ẹ wò pé ìwò ń bẹ ṣe so ẹ jáwó láàrin party àti company ẹ pé kó wà statistically significant so sport àti company nìkan ló wà statistically significant so bẹ̀tẹ̀ bá yẹ̀ wò láàrin kíni o àwọn optimistic àti pessimistic ẹ rí pé wọn náà ṣe kíni o wà statistically significant so màá rọ̀ wá láti ṣe kíni láti wo láti ṣe ẹ wo leaf data yẹn náà lọ download scripting àti data yẹn kan náà fi ṣiṣẹ́ so ti so tẹ́ bá ṣàkíyèsí ẹjá wọlé kẹta a fẹ́ wò pé bá wà gbogbo wọn rí company ẹ pé wọn wà ní kíni in competitive situation so ìdí ni pé ní follow up studies a fẹ́ wò pé ṣé competition gangan ló ń drive kíni ẹ̀ so ṣé tí ó bá wà competitive bẹ́ẹ̀ scenario ta fún wọn tí ó wà competitive sáà máa rí effect tá a wáyà bá a ní rí wọn náà la ṣe kíni o wọn náà la ṣe bí báyìí so tí wa ẹja wo summary yẹn tó gbé wa ẹ rí pé fún study ìyàtọ̀ wà ń bẹ láwọn prediction yẹn kò sí yàtọ̀ kankan láàrin ara wọn níbi ipa èsì tí wọ́n gbé wá ń bẹ so tí wa a tún wá correlation ń gbé yẹ pé àwọn aggregate dependent variable lawyer àti leave ni so a fẹ́ fi wò ó pé bóyá inter ṣe kí ni o inter aggregate yẹn o ṣé wọ́n ṣe kí ni ṣé relationship wà láàrin àwọn méjèèjì ṣé strong relationship wà ń bẹ so tẹ́ bá fẹ́ máàjì dependent variable méjì papọ̀ ó dà pọ̀ kẹ́ mọ̀ ṣe kí ni o kẹ́ mọ̀ wá correlation wọn láti fi mọ̀ ẹjẹ́ àwọn òsìn ẹgbẹ́ wà tí mo wà mo ní 0.37 ajá sí pé a lè pé eléyìí ní kí ni o moderate kílókọ̀ ẹ̀ ṣe pé fún correlation coefficient tí ó máa runs láti 0 àbí like -1 lórí 1 0 ni pé no association tàbí no relationship -1 náà ni pé kí ni negative so tí bá 1 náà ni pé positive relationship but ilé yóò fẹ́ jẹ́ bí moderate so tí nǹkan kan bá súnmọ́ bí 0.5 ẹ lè pè ní moderate so tí bá so omi ìpàdé ẹ lè ṣe kí ni ẹ lè lò but wáyé pé bá ń get bí negative ìtumọ̀ náà ni pé kí ni àwọn méjèèjì yàn ṣe kí ni jọra wọn so ẹ lè mọ́ lè lò so mo rọ̀ wá láti lo àwọn yòókù kẹyẹ wọn wò fúnra wa ẹ ti rí fún àtúnlò t-test mi báyìí náà so ẹ̀yin tẹ́ bá tẹ̀lé bí ẹ̀kọ́ tó kọjá ẹ rí pé eléyìí náà ní nira láti ṣe so eléyìí náà ní nira láti ṣe so torí àkókò a máa dúró bí báyìí lálẹ́ tó ní àdẹ̀símọ̀ tẹ̀síwájú ìmọ̀ tàbá rẹ̀ tó ní ìbéèrè kan àbómìíràn ìgbà tí ò sí ó dìgbà.